Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi pé ẹ ǹlẹ́ ń bẹ̀ yìí o. Nítorí ẹ kú ilé làkàrà lé, ẹ káàbọ̀ làkẹ́ni ó bá bọ̀ lájò. Ẹ wò ó, ǹjẹ́ ẹ ti gbọ́ wípé òpin ti ń dé bọ̀, òpin ti ń dé bá Nàìjíríà báyìí o. Nítorí òpin ti ń dé bá Nàìjíríà, àwọn Fúlàní ti já ìwé o, òpin ìrìn àjò. Bẹ́ẹ̀ ni o, àwọn Fúlàní ti já ìwé òpin ìrìn àjò fún Nàìjíríà. Bẹ́ẹ̀ ni o, ní òpin ti dé bá Nàìjíríà báyìí. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí, bàbá Tinubu bá pariwo ta, ó ti di èṣù báyìí o. Bàbá Tinubu máriwo ta nígbà tó rí wípé àwọn tóun gan tí ẹ̀ ń fẹ̀yìntì, àwọn gan ti ń yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ̀. Ǹjẹ́ ẹ ti mọ̀ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn àgbààgbà sójà, èyí tó jẹ́ àwọn ọ̀gágun sójà, wọ́n ti takú o, wọ́n ti yarí fún bàbá Tinubu lọ́wọ́lọ́wọ́ báyìí. Kódà lọ́wọ́lọ́wọ́ báyìí níbi tí ó lè dé, ṣe rí àwọn ọ̀gágun, ìyẹn àwọn ọ̀gá àwọn sójà yẹn, wọ́n ti dúró ti bàbá lọ́rùn o, wọ́n ti yarí, kódà wọ́n ti fún bàbá pressure, wọ́n ti ń fún bàbá gbẹ wípé dandan ní sẹ́ẹ̀, àní dandan lowó orí, o gbọ́dọ̀ fún oníkálukú lọ́nà rẹ̀. Ṣùgbọ́n àwa náà ti sọ fún bàbá Tinubu tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ṣé ẹ rí àwọn aráabí tẹ́ ẹ gbé pọ̀n yìí, wọ́n sì máa jojú yín. Ṣùgbọ́n bàbá ò tètè dáhùn. Náà wọ́n ti wá jojú bàbá o. Bàbá gan ti wá ń sá jìnnìjìnnì báyìí. Nítorí àwọn tóun gbọ́ gbára lé, wọ́n ti ń yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀. Wọ́n ti ń yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀. Àwọn Fúlàní ti ń dúró tán, wọ́n ti ń pín. Bẹ́ẹ̀ ni, ṣé ẹ rí àwọn alágbára kankan wà tó jẹ́ wípé kò dìgbà tó o bá sọ. Ṣé ẹ rí bí àpẹẹrẹ ìgbà tí Askari Dokubo máa sọ̀rọ̀, tó máa sọ̀rọ̀ físẹ̀ǹtì, ó fi ń jẹ́ kó yé wa wípé àwọn èèyàn kan wà, àwọn tó dilẹ̀ mú lórílẹ̀‐èdè Nàìjíríà yìí wà, tó sọ jẹ́ kó yé wa pé bàbá Tinubu mọ àwọn tó ń ba orílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ tí wọn ò dẹ̀ rí kankan ṣe sí. Ẹ jọ̀ọ́ ṣó parọ́ ni. Bẹ́ẹ̀ bá gbàgbé, Mẹ́tawálé náà sì wà lójú bò ó. Mẹ́tawálé wà lójú bẹ̀ tó jẹ́ wípé pẹ̀lú gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn án wípé ó ń ṣe ìjókòó pẹ̀lú àwọn agbésùmọ̀mí. Ṣé ẹ mọ̀ pé bàbá Tinubu ò torí ẹ̀ fàjà ẹ̀? Bàbá Tinubu ò wulẹ̀ torí ẹ̀ sọ pé kó fiṣẹ́ lẹ̀, ó dẹ̀ ṣì wà ní mínísítà. Ó wà mínísítà, ẹni tó jẹ́ wípé ọkàn wa gan òde lọ fi ṣe mínísítà. Ṣé ẹ mọ̀ pé ńgbà tí Askari náà máa tún sọ tó tún mẹ́nu lé, ó jẹ́ kó yé wa wípé àwọn ọ̀gá kọ̀ọ̀kan nínú uniform, bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá kọ̀ọ̀kan nínú khaki, ó ní àwọn yẹn ni wọ́n ń jí epo orílẹ̀-èdè tà, tó jẹ́ pé ọ̀gá lára àwọn sójà yẹn ló ń jí epo orílẹ̀-èdè tà. Askari ló sọ. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé Askari àti àwọn military wọ́n ti jọ mọ owó ara wọn dáadáa? Torí ṣe rí ìgbà tí wọ́n gbé helicopter lọ sí ilé ẹ̀ tí wọ́n fi ń pò yí ilé ẹ̀, ẹ rí pé ó dárúkọ general, ó ní aṣọ tó wà lọ́rùn ẹ̀ ni wọ́n fi fún ẹ ní ọ̀wọ̀ tó bá dá ẹ lójú, ó ṣe bọ́lẹ̀tì ni. Tó túmọ̀ sí wípé wọ́n mọ ara wọn, wọ́n mọ iṣẹ́ láabi kankan tí wọ́n ń ṣe nínú kọ̀rọ̀. Ìgbà tí ó dójú ẹ̀ l'Askari lahùn tó ní àwọn tí Kèyin gan ò ti expect nínú uniform ni wọ́n jí epo Nàìjíríà tà. Ṣé ká sọ wípé bàbá Tinubu ń bẹ̀rù àti má lè jẹ́ kí wọ́n gba ìjọba lọ́wọ́ àwọn ni tí wọn ò fi lè sọ̀rọ̀ nígbà tí Askari sọ kíni tí wọn ò fi gbé ìgbésẹ̀? Torí gbogbo wa la mọ̀ pé kò sí tíkú ilé ò bá pani, tòde ò lè rí ni mú. Tó túmọ̀ sí pé tí àwọn lára àwọn ọ̀gá sójà yìí ò bá mọ̀ nípa àwọn tó ń pa wá ni wọn ò ní lọ bẹ́ẹ̀, kó ṣe bẹ́ẹ̀, kó go scot free. Dájúdájú wọ́n mọ̀ nípa ẹ̀ ní. Wọ́n bá tiẹ̀ mọ̀ ń pa ẹ̀, wọ́n á sì kò tẹ́ ṣe pé wọ́n ò ní mọ̀ ń pa ẹ̀. Wọ́n bá tiẹ̀ lè ka gbogbo wọn, wọ́n á sì máa fọwọ́ tọ́ka sí àwọn kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọ́n mọ̀ pé ìwọ wà lára wọn, ìwọ wà lára wọn. Ṣùgbọ́n wọn ò ní ṣe é. Ibi tẹ́ máa ti mọ̀ wípé àwọn
àwọn sójà yìí wọ́n mọ àwọn nǹkan tó jẹ́ pé wọ́n gọ sí kọ̀rọ̀, ṣùgbọ́n ṣe wá rí wípé pàṣán tá a fi nà yálé ni ó ti wà lórí ìyàwó náà báyìí. Ìdí tí mo fi sọ pé pàṣán tá a fi nà yálé ni pé ṣe rí àwọn afẹ̀míṣòfò yìí tí wọ́n ṣe ń wọlé, tí wọ́n ń gbé wọn yàn, tí wọ́n ń wọlé, tí wọ́n ń ṣe orí ribiri, tí wọ́n ń pa èèyàn, ṣe mọ̀ pé bloody civilian ló ń ṣe fún gbà yẹn. But now wọ́n ti wọ army cantonment, wọ́n ti wọ training ground àwọn army, training barracks wọ́n ti wọ army cantonment pé wọ́n dẹ̀ gba gbogbo bẹ̀ mọ́ wọn lọ́wọ́. Wọ́n já wọnú army cantonment ní o, kódà wọn ti ẹ̀ kí ẹ̀, wọ́n dẹ̀ rí wípé wọ́n fi ẹ̀mí ọ̀pọ̀ èèyàn, ọ̀pọ̀ ọgọ́rọ̀ èrò wọ́n fi ṣòfò. Wọ́n dẹ̀ take over army cantonment, ẹ ti rí. Wọ́n take over ibi tó jẹ́ pé àwọn army ti ń ṣe training, wọ́n take over bẹ̀ ni o, tó dẹ̀ jẹ́ wípé pékin kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pẹ̀lú gbogbo kódà wọ́n take over ẹ̀ kódà tó dẹ̀ jẹ́ pé pín kò dùn. Bàbá Tinubu gan ò sọ̀rọ̀ dépò pé ó fẹ́ ṣe anything pẹ̀lú báwọn ilé arábí ṣe ṣe kíní ètò a ò gbọ́ káwọn èèyàn dún. Ẹ wo Yorùbá nation la fẹ́ o, òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún. Ṣé ẹ ti rídìí tá a fi ń sọ wípé àṣemọ́ ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí àwọn arábí yìí wọn ò nífẹ̀ẹ́ wa. Ẹ wo ẹ tí wo ohun tó tún ṣẹlẹ̀ báyìí, àwọn military ti lọ ń take over training ground àwọn sójà, kí ló tún kù? Àwọn afẹ̀míṣòfò wọ́n ti ń take over àwọn training ground àwọn sójà, kí ló tún kù? Ẹ̀mí èèyàn dè mọ́, ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni o, àwọn olórí burúkú Haúsá Fulani mọ bí wọ́n ṣe ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò. Náà wọ́n wá lọ gba army barracks tí ẹ bá rántí bí Muhammadu Buhari ṣe gba ìjọba. Bẹ́ẹ̀ ni o, ló sì kó gbogbo ohun ìjà ogun lọ sí ilẹ̀ Haúsá. Kí ni àwọn Afẹ́nifẹ́re sọ nígbà yẹn? Ọlọ́run á ṣẹ́gun fún wa. Bẹ́ẹ̀ ni freedom wa la fẹ́, òmìnira náà ni a fẹ́ o. Yorùbá nation is what we want. Freedom Yorùbá nation á wá sí ìmúṣẹ láṣẹ Èdùà. Bẹ́ẹ̀ ni Yorùbá nation la fẹ́. Freedom for Yorùbá nation, freedom for Olóyè Sunday Igboho Òòṣà. Bẹ́ẹ̀ ni please, United Nation, all what we want is Yorùbá nation, our total freedom. Bẹ́ẹ̀ ni òmìnira wa la fẹ́. Yorùbá nation is a must and is what we want. Yorùbá nation, no going back. Nǹkan tá a fẹ́ nìyẹn. Ẹ̀pín orílẹ̀-èdè ẹ jẹ́ kó ní kálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni we want our freedom now. Yorùbá nation ni, no going back. Òmìnira la fẹ́. Èyí tá a wà lábẹ́ ẹrú ti tó. Ẹ bá wa share, ẹ like, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yé àwọn èèyàn pé Yorùbá nation ni o. No retreat, no surrender. Ó dàbọ̀.